ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات ألسنتنا وأعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت اللهم صل وسلم وبارك وارحم وترحم على هذا النبي المبعوث رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه الكرام وعلى التابعين وتابع التابعين لهم بإحسان إلى يوم لا يتكلمون فيه إلا من أذن له الرحمن وقال صوابا أما بعد فيا حراس العقيدة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi. a yìn Ọlọ́run púpọ̀. alhamdulillahi. ọba tí ó yẹ kí ẹ̀dá ọmọ yìn ni. alhamdulillahi. lérí oníranran oore tí ó bá ṣe lérí wíwí tá ń rí wí lérí gbígbọ́ tá ń rí gbọ́ bí a bá wo ohun tí ń sọ̀rọ̀ lẹ́nu àṣẹ Ọlọ́run ni ahọ́n tọ́lọ́run yóò dá fún wa ẹlòmíì ní ahọ́n kò rọ́rọ̀ fi sọ ẹlòmíì náà sì ní etí kò rọ́rọ̀ fi gbọ́ bí bẹ́ẹ̀ 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 lọ èmi àti ẹ tí Ọlọ́run wá kádàrá tọ́lọ̀ ní bá bá yanu tá a bá fẹ́ pe irú àárí wí tá a bá tún fẹ́ sọ pé ìrù àátún rí wí tá a bá tún fẹ́ sọ nǹkan míì léníranran ahọ́n yìí náà láàfi wí. alhamdulillah. a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lérí oore yìí oore tó bùháyà púpọ̀ ní bàbá máa lóore oore ni bí ẹ̀dá ọba tó máa lóore ni ọba tó ṣe fún wa mọ̀ pé oore ló ń ṣe fún wa. bàbá wo náà Al-Qur'an Ọlọ́run ṣàlàyé fún Ànábì pé wí fáwọn àlèhùmọ̀ rẹ̀ ẹlòmíì lè máa wówó kọ́wọ́ rẹ̀ ọmọ tí ì tẹ́ ó lè máa wápò kan ó lè máa tọrọ oore kan kéyìí ọwá wà lẹ́mìí rẹ̀ débi pé kọ́mọ̀ mọ̀ pé àwọn oore kan ń bẹ tí mo ṣe fún un. Ọlọ́run ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha oore tẹ́mi Ọlọ́run ṣe fún yín pọ̀ mélòó lẹ fẹ́ kà ń bẹ̀. àwa náà máa lóore adúpẹ́ fún ayìn lérí oníranran ó tẹ́ ṣe fún wa yìí. alhamdulillah. ajáde pé kò sọ́ba kan lẹ́yìn ọba yìí
a sì tọrọ kí Ọlọ́run yìí kó ràn wá lọ́wọ́ kó kún wa nípa aburú èmi pẹ̀lú yín àti ń pa ahọ́n tí kó bá iṣẹ́ ẹ̀dá tí bàgbésí ayé ẹ̀dá jẹ́ tí kérúbù bẹ́ẹ̀dá wájú Ọlọ́run kọ́lọ́run kó má jẹ́ kí Ṣaitan kọ́ráyè nínú ahọ́n àti mi àtẹ̀yin láti pé ká wí ìtọ́lọ́run ò fẹ́ àti ìta Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó wí torí pé oore ńlá púpọ̀ òun la hán bó ti jẹ́ oore yìí bákan náà ló jẹ́ àgbákò ńlá fún ẹ̀dá méjèèjì náà ní jọ rìn afáàmì Kọmọrùdín ọba ń wí gbólóhùn kan tí ó máa jẹ́ àdúà fún èmi fún wọn náà àti fún gbogbo ẹni tí ń wò wá wákàtí ọwọ̀ yìí ó máa sọ pé alẹ́ àtọ́yá wíbẹ̀ العطايا والبلايا والبلايا تمشيان معا تمشيان معا فهب لي عطايا فهب لي عطايا نجني من بلايا نجني من بلايا أسوك إن العطايا إن العطايا والبلايا تمشيان معا فهب لي عطايا فهب لي عطايا نجني من بلايا نجني من بلايا àbá ní alẹ́ àtọ́yá kéèyàn fẹ́ sọ̀rọ̀ kọ́rọ̀rọ̀ sọ kọ́rọ̀ tó fẹ́ sọ yóò sì ṣe déédéé káyọ̀ wá kí pé àmọ̀gbádùn lámọ̀yìn orí Ọlọ́run kan ni wàlìbàláyà ẹlòmíì yóò sọ̀rọ̀ yóò rò pé wọ́n gba yìí ni ọ̀rọ̀ yìí náà ni ọ̀wá kéré búbá àfààní tamṣíya ní màán tamṣíya ní màán àfààní méjèèjì náà ń jọ rìn ni àfààwá ni bọ́ bá fẹ́ sọ̀rọ̀ fàhábùlì àtọ́yà fàhábùlì àtọ́yà najini min balaya najini min balaya àwọn náà bẹ lọ́hùn fàhábùlì àtọ́yà èyí tá a fẹ́ sọ lónìí ọlọ́mọdé á sì wí o àmínà ọba tí ń fún wa sọ eléyìí náà Ọlọ́run jẹ́ á rí sọ o àmínà wà najini min balaya èyí tá a wà sọ táyé ó mọ̀ pé ẹ̀rí tó wí ni tí táwa tara bẹ̀dẹ́ ní àbùkù ọlọ́mọdé amẹ́nu débẹ̀ ẹ dákun sí àmì dáadáa torí pé àwọn Yorùbá lọ wọ́n bọ̀ o wọ́n ní ọ̀rọ̀ ní yọ obì kúrò lápò ọ̀rọ̀ náà ní sì máa yọ idà kúrò ní àpò ìtumọ̀ gbólóhùn yìí ni pé ẹlòmíì sọ̀rọ̀ látara ọ̀rọ̀ yìí wọ́n á fẹ́ lòmíì ńlé látara ọ̀rọ̀ wọ́n á fẹ́ lòmíì mọ́tò látara ọ̀rọ̀ wọ́n á ṣe oore ayé tí ẹlòmíì ò lè gbàgbé ó sì ṣe fún ọ̀rọ̀ náà ni ó wí. Allahu Akbar. látara ọ̀rọ̀ bákan náà ẹlòmíì ó sì ṣe àgbákò tó jẹ́ pé kò ní bọ́ ń bẹ̀ kódà àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó tún máa jìyà rẹ̀ wọ́n wá ní ẹ̀gbọ́n tó wí ni eré ibú ọ̀rọ̀ lọ́sọ yìí gbogbo àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n wà dẹni tó yé tiẹ̀ fàhábùlì àtọ́yá najini min balaya najini min balaya fàhábùlì àtọ́yá najini min balaya. nítorí ìdí eléyìí Ọlọ́run dídí sọ fún ànábì ni sallallahu alayhi wa sallam Ọlọ́run ní rẹ̀ ànábì fa idha qara'tal Qur'an فاستعذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم èyí tí ìbọnú ọ̀rọ̀ mo kàn fi yìí ni ṣe ìjẹ́rìí ọ̀rọ̀ ni Ọlọ́run ní rẹ̀ ànábì فإذا قرأت القرآن Ọlọ́run ní rẹ̀ ànábì bó bá fẹ́ wọnú ọ̀rọ̀ Ọlọ́run tó fẹ́ máa sọ̀rọ̀ Ọlọ́run فاستعذ بالله ìwọ náà wá fèmí Ọlọ́run wá sọ من الشيطان الرجيم lọ́dọ̀ ṣẹ̀ìtán ẹni ẹ̀kọ́ tó jẹ́ pé ọ̀tọ̀ ni téèyàn ọ̀fẹ́ wí tọ́bẹ̀ ilé tọ̀ sí ìyàn láhán ìwíkúwí lórí ọmọ wí yóò sì máa wí òun ó rò pé tí òun ó gba ìlérí ẹ̀ ni kò ní mọ̀ pé òun ti ṣàgbákò nu ayé bí ti ń wí ni. فاستعذ بالله من الشيطان الرجيم. tó àwa náà àwa sọ ọ́ níbi àti lọ́nu nípa ṣẹ̀ìtán Ọlọ́run má jẹ́ á sì wí o pàtàkì jùlọ ní tá a fẹ́ sọ̀rọ̀ lé lérí lónìí lérí ọ̀rọ̀ ahọ́n àwa náà fọlọ́run wá sọ ọ́ nípa pé gbogbo ń tá a bá wí
ntọ́lọ́hun òwí tà nábì òwí ọlọ́mọdé amẹ́nu débẹ̀ Àmín. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé náà ọlọ́mọdé sì wá gbọ́ o la hawla wala quwwata illa billah àlékún kí àlékún gẹ́ ọlọ́mọba nábì sallallahu alaihi wasallam. ànábì lójú ó yé wa gbogbo tá n fi ń ṣe dánilẹ́kọ̀ọ́ yìí òun ló sàsọ́ọ́lẹ̀ rẹ̀ fún wa pé báyìí lọ́lọ́run wí bẹ́mi náà ti wí ní àǹtọ́lọ́run wí tí ò yé yín ìtumọ̀ rẹ̀ ní ó wá fi àwọn sàhábà ó wá fi wọ́n lẹ̀ fún wa àwọn náà tó wá sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ń pantá ànábì wí ọlọ́run o àtànábì àtàwọn sàhábà àtàwọn aráalé ànábì ọlọ́run bá kẹ́ gbogbo wọn àti gbogbo àwọn tó bá tẹ̀lé súnà tànábì bákan náà la kí gbogbo àwọn tọ́lọ̀ ní kátàrà wọn jáde àtàwọn tí wọ́n kọ́ wa ọlọ́run mọ́sà bá ṣe dáadáa fún wọn ọlọ́run bá yọ́nú sí wọn àwọn tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wọn àwọn tí wọ́n ń bẹ láyé má jẹ́ wọn lọ ayé náà rédèrèdè ọlá amínà àtọ̀rọ̀fojú léṣẹ́ yìí ọlọ́run má jẹ́ ó jóná gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ ọlọ́run má fàbùrú kan ṣe wọ́n gbogbo oníṣẹ́ tá ń lò ń bẹ̀ náà ọlọ́run jẹ́ ọmọ tuntun sí gbogbo gbà àwọn àfáà wa tí wọ́n ń ṣe wá láǹfààní táwọn náà jẹ́ kan ní ọmọ kéwù wọn ọlọ́run mọ́sà bá ṣe dáadáa fẹ́nìkọ̀ọ̀kan bí léṣẹ́ yìí ó bá jóná táwọn òṣìṣẹ́ ẹbẹ̀ tí nǹkan kan ò ṣe wọ́n àwa náà tá ń lọ tá ń bọ̀ ọlọ́run má fàbùrú kan ṣe wá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ńlé náà ọlọ́run má fi mùsíbà burú ṣe yín o ọ̀la amínà afáàmì Kọmọrùdín kámọ́dé nà pẹnu bá a bá débi iṣẹ́ ìṣe là á ṣe é ahọ́n burú púpọ̀ wọ́n bí ọ̀jọ̀gbọ́n kan léèrè pé kí ló dùn jù lára ẹran pé kí ló wí ni ọlá hàn ni wọ́n tún padà wá lọ sáà wọ́n tún padà bí pé kí ló burú jù lára ẹran téèyàn máa jẹ ọlá hàn náà ni afáàmì Kọmọrùdín àṣé kéèyàn sọ ahọ́n èèyàn nínú àpẹẹrẹ pé mùmí ní òdòdó mọ̀ ńlá mọ̀ yìí mùsùlùmí gidi ò mọ̀ ńlá mọ̀ yìí bọ́bá wá rí bẹ́ẹ̀ ẹ̀rí dà nínú alukur'an tí ń jẹ́rìí ọ̀rọ̀ tá a sọ yìí ẹ̀rí dà nínú ọ̀rọ̀ anábùwà Muhammad lérí ń tá a fẹ́ sọ yìí ẹ̀rí dà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àti àwọn sàhábà anábùwà Muhammad lérí pé àṣé kéèyàn sọ ahọ́n èèyàn àfáà mi Kọmọrùdín àṣé oríire ńlá tó bùháyà ni ìgbàgbọ́ tó múnádóko ni torí pé ẹ jẹ́ kí n jára wa sí kó tó di bá máa lọ àfáàmì Kọmọrùdín kéèyàn ó dúòǹdùò pé ayé ò ní bùn ayé ò ní pẹ̀gàn òun ayé ò ní sọ̀rọ̀ òun láì dáa kò sínú súnà kan tọ́lọ̀ ń fi dáyé o ẹ̀já kọ́kọ́ gbà bẹ́ẹ̀ bọ́ọ̀ ṣe é dáa ayé lè bọ́ọ̀ ṣe é dáa bọ́ọ̀ bá tún ṣe é dáa ayé lè pọ̀ ṣe é dáa làfọ́ ọ̀jọ̀gbọ́n kan lónìí wà má ahadun min alisuni nasi saliman wíbẹ̀ wà má ahadun min alisuni nasi saliman walau annahu dhaka nabiyyul mutahharu walau annahu dhaka nabiyyul mutahharu àwa ni jẹ́ ń já ọ̀tán yányán wà má wà má ahadun kò sínú ẹ̀dá ọlọ́run kan tọ́lọ̀ ń dálé rí lẹ̀ alùsùnì nasi sálímà. táwa ní ẹni yìí dá débi pé ayé ò tiẹ̀ rí nǹkan kan sọ sí ilá báyìí bíi títa ní walau annahu dhaka nabiyyul mutahharu. àfáàní inú ẹni tí ó yẹ ká yọ sọ̀rọ̀ sí la òun là nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. torí pé tìka láàárọ̀ ọlọ́run ló má nẹ́bì ló ṣe lẹ́ni ẹ̀sà àmọ́ síbẹ̀síbẹ̀ kíla innahu majnunun àwọn kan pè ń wèrè wàkíla innahu sahirun àwọn kan ló pè dání wàkíla thumma kíla. walau annahu dhaka nabiyyul mutahharu. báyìí bá nẹ́bì ti dáa tó ní lẹ́nu ẹlòmíì a sì rínú àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí ẹ̀ sì ń ṣépè ilé àfáàní lọ gbà bẹ́ẹ̀ làfáà nígbà tí ó wà parí gbólóhùn rẹ̀ nì ọ wá ní wàlá tàtàfí bìnnáàsì wàlá tàtàfí bìnnáàsì bìdàmí wà sànà wàlá tàkàṣà gẹ́rọ Allahi fallahu akbaru wàlá tàkàṣà gẹ́rọ Allahi fallahu akbaru. àfáàní ìwọ ọmọ ìyá mi wàlá tàtàfí bìnnáàsì má yọ̀ pẹ̀lú báwọn èèyàn tí yìnyín ọ tí wọ́n ń kí ọdún láwọn ń gbádùn rẹ̀ ni bìzámì wàsánà báyé bá bú ọ jẹ́nu rí ọmọ dùn ni wàsánà bí a bá wá yìnyín ọmọ banú jẹ́ wàlátà tàfílbì náàsì má gbára lé
búbú táwọn èèyàn ń bú ọ àbí yìnyín tí wọ́n yìn ọ́. wàsánà wàlá taghayrallahi wallahu akbaru. àbá lọ́lọ́ nìkan iná ló lè yìn ẹ̀dá tó túmọ̀ sí yínyìn. Ọlọ́run nìkan ló lè bú ẹ̀dá tó túmọ̀ sí èébú. Torí pé ẹnu táyé fi pe adégún wọ́n lè tún pé adé ògún mọ́ lọ́la. ولا تحتفل بالناس بالذم والثناء ولا تخشى إلا الله والله أكبر ولا تخش غير الله فالله أكبر. ẹ dákun ibi à ń lọ jìnnà ká má pẹ́ lérí eléyìí ni mọ́kàn yábẹ ni torí pé n tó kó wàhálà bá gbogbo ayé lónìí ẹ̀yà wo ẹ̀rọ alágbèérin wa àrí nǹkan rẹ̀ gbọ́mọ̀ àfáà báyìí sọ̀rọ̀ àfáà yìí ló fún lésì àwẹ̀sì tí ó fún èyí ló kún eré amóhùnmáwòrán wa ẹ̀rọ alágbèérin wa lónìí bọ́ ọ bá sí nǹkan ìbànújẹ́ là á mọ̀ gbọ́ la hawla wala quwwata illa billah gbogbo èèyàn lọ́bùn yẹ kọ́ yọ àtẹ̀wọ́lé àti ẹ̀gbọ́ àwọn tí wọn ò nímọ̀ tí wọn ọ̀dọ́lọ̀ mọ̀ tí wọn gbọ́ Al-Qur'ani yé tí wọn gbé hadith Ànábì Muhammad yé tí wọn ò rí tíraka àmọ́ limadha ta'allamna wa ma fadlu ilmina. limadha ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidina kullu ma nata'allamu. àwa rí i pé ibi tí bàjẹ́ yìí pọ̀ sí jù láwùjọ wa lónìí la hawla wala quwwata illa billah àwùjọ àwa lọ́mọ kéwú náà ni la hawla wala quwwata bẹ́ẹ̀ bá gbọ́ ntẹ́lómi ń sọ jáde lẹ́nu ẹlòmí ò mọ̀ pé òun ti jáde kó nínú ìsìlámù pẹ̀lú tí ń sọ yìí dákun olóko àfà olóko ọ̀yá lẹ́yìn sàfà nìkan gbogbo àwọn tọ́lọ̀ ń bá ní kọ́rọ̀ yìí ọ bá wí ẹ dákun ẹja tún bẹ̀ ṣe torí pé bàbá wo lọ wò ó bọ̀ gbogbo wa náà lọ́kàn ọkàn wájú ra wa lọ ni ẹ dákun bàbá là ń gbọ́rọ̀ ọlọ́run àfikọ́rọ̀ ọlọ́run ọlápá lára wa láfi lè ṣe ríire ń bẹ̀ fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin. fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin. ọlọ́run nílẹ̀ ànábì máa ṣe wáàsí o máa ráwọn èèyàn létí ọ̀rọ̀ ọlọ́run àti bí wọ́n ti lo ayé tálíkì àmọ́ òfin ní bàjẹ́ فإن الذكرى تنفع المؤمنين. فذكر فإن الذكرى تنفع المؤمنين. àwọn tó bá jẹ́ ní tèmi Allah ní rẹ̀ ànábì ìrántí tó bá ṣe yìí yóò ṣe wọ́n láǹfààní tí wọ́n ń ṣe tí ọ̀dà yóò gbà wọ́n kó ń díẹ̀ kẹ́ wá ṣàfà nìkan gbogbo ẹni Ọlọ́run bá pè ní mùmínì tọ́lọ́run sì ro eríire rò bọ́ bá gbọ́ wá sí tòní bí ń bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tẹ́lẹ̀ kò ní sọ mọ́ bí n bá ń fẹ́ èèyàn ṣe yẹ̀yẹ́ kò ní ṣe é mọ́ bí n bá ń ṣòfófó jáwọ́ kó ń bẹ̀ bí n bá ń bú ni bí a ńlá yín tí ń ṣòwò ètè apàtẹ ètè mọ́ pàdánù àfa yóò jáwọ́ kó ń di rẹ̀ ẹ dákun kí lọ́lọ́run wí kí nànẹ́bùwà Muhammad wí tá a fi mọ̀ pé kéèyàn sọ ahọ́n ẹ̀ àṣẹ nínú ìgbàgbọ́ tó múnádóko ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. Ọlọ́run ní ما يلفظ من قول gbogbo táwọn àfáà sára ìfún wa ń pa láfùzù kò dìgbà téèyàn bá wí gbólóhùn jáde sáwọn pé èyí tí ń sọ jáde yìí ní sí ọ̀rọ̀ ni kódà téèyàn bá wí báyìí Ọlọ́run wá ní má yẹ̀lìfíìsù gbogbo tí atẹ́gùn máa ń gbé jáde min qawlin nínú ọ̀rọ̀
téèyàn máa ń wí táhán àfà táhán ó ṣe tí ó rún ra tí atẹ́gùn ọ̀wà jáde tí gbólóǹkọ́ wà jáde pẹ̀tẹ́ tí ó gbọ́. yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. ọlọ́run láwọn màláíkà méjì ń bẹ tá a ti yàn wípé àwọn ni kí wọ́n máa sọ ntẹ́mi wí tọ́da ìkan máa kọ́ọ́lẹ̀ èyí tí mo wí tó kù díẹ̀ káàtó ẹlẹ́ẹ̀kejì ọmọ kọ́ọ́lẹ̀. ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. ibẹ̀ lèmi ó ti wá mú wá sí pé àṣé ọ̀rọ̀ tí mo sọ tí ò da sọ́mọlàkejì mi ohun kí mo sọ sí ara mi mo ṣe é fún torí pé wọ́n ti kọ sínú ìwé tèmi. ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. èyí yóò wá yé wa pé àṣẹ ni ọba gbọ́ ló ń gbọ́ tó sì mọ̀ pé nítorí ń bá kọ wọ́n ti kọ sínú tírà àwọn bẹ́yìn ọba nígbàgbọ́ ń pa tírà kan tí ó sì nígbàgbọ́ pé ọlọ́run ó ṣẹ̀san kan fún un kò ní kù ńlá láti máa sọ ní tó bá wù torí pé kò kú gba tírà kankan gbọ́ tẹ́lẹ̀. ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. ẹ wá gbọ́ hadith anabi wa Muhammad ni anabi ni man kana yu'minu billah anabi ni gbogbo ẹni ó bá gbọ́ Ọlọ́run ó bá gbọ́ dáadáa faliyakul khairan bí ó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni kó sọ jáde lẹ́nu o auli yasmut bọ́ọ̀ bá wá mọ̀ tó sọ ọ wà dákẹ́ ìdákẹ́ ni ọ ti ṣe ríire níwájú Ọlọ́run. ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. láwùjọ wa lónìí a wá rí i pé nínú tó bà iṣẹ́ ọmọ ènìyàn jẹ́ tó sì bà ìgbàgbọ́ wa jẹ́ jù lónìí lóòótọ́ àwọn àwọ̀ ọwọ́ kan ń bẹ táwọn hù àmọ́ ahọ́n ọjẹ́ àgbákò kan ń bẹ. Allahu akbar. nípa kábúrò ẹni ẹgbọ́ hadith anabi wa Muhammad mi anabi ni al-muslimu man salima al-muslimuna min lisanihi wa yadihi sallallahu alayhi wa sallam anabi ni ẹni tá a lè pè ní mùsùlùmí òdodo ó ní gbogbo ẹni tó jẹ́ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n mérí bọ́ nípa pé kó máa sọ̀rọ̀ tí ò dáa sí wọn kó máa fa hàn gún wọn kó máa fa hàn pẹ̀gàn wọn kó máa fa hàn ṣe kéèta wọn. Ànábì lẹ́ni a lè pè mùsùlùmí òdodo nù ni tí ó sì tún fi ọwọ́ rẹ̀ ṣe aburú fún wọn. ẹ tó wá gbọ́ hadisi mi sallallahu alayhi wa sallam Ànábì ni man satara lisana gbogbo ẹni tí sítúrù ti bẹ̀ ní àfáàmì Kọmọrùdín má sọ pé ẹni ó bá dáàbò ahọ́n rẹ̀ o man satara lisana ẹni ó bá kó ahọ́n rẹ̀ níjànú ẹ̀gbọ́n mi yé tó kó ahọ́n rẹ̀ ní kíni o tó kó níjànú tó kó oró tí ó máa lò ó síbi tọ́lọ́run ò fẹ́ Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ sátara Allahu awrata bó bá dijọ́ gbẹ̀ǹdì àlìkìyàmá àti láyé ń bí náà ibi tó náà bá kù sí àlébù rẹ̀ Ọlọ́run ó ní ẹ̀yin màláíkà ẹ̀dọ́ọ̀bù ẹ mọ́ tún náà àṣírí tiẹ̀ náà ayé. yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. bàbá wo àkọlé ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ lélẹ́rí yìí hadisi pọ̀ ń bẹ ẹ jẹ́ n tó mú hadisi mi wá bẹ́ẹ̀ láyà Kùránì pọ̀ ń bẹ nípa bó ti lágbára tó ni. àwọn àfáàjì ó yé wa pé gbogbo ọjọ́ tá a bá rí ọ̀rọ̀ kan tí àyà Kùránì wọ́n ń pààrà lérí ẹ̀ tí hadith Ànábì wa Muhammad ń pààrà lérí ẹ̀ tá à ń rọ́wọ́ ọ̀rọ̀ àwọn sàhábà tí ń pọ̀ lérí ẹ̀ ká lọ mọ̀ pé kíní ní nǹkan tó pàtàkì inú ayé ni o tó sì yẹ ká sọ̀rọ̀ à ń bẹ̀ púpọ̀. hadith Ànábì wa Muhammad mi Ànábì ni túbà liman malaka lisana Ànábì ni eríire tí ò sí eríire tó tó fún gbogbo ẹni tó ṣe pé malaka lisana ọkápá ahọ́n rẹ̀ ó ṣe kí ni o malaka lisana àwọn malaka lisana tó lè ní kápá lérí ahọ́n rẹ̀ tó jẹ́ pé kèé fi wíwíkúwí àwọn èèyàn bá sọ̀rọ̀ sí kèé dá wọn lóhùn kèé fún wọn lésì nítorí wá burú láwùjọ wa lónìí bí ẹ bá sọ̀rọ̀ sẹ́lòmíì téńtọ̀ ń wọ̀ bá tó dá lóhùn àtúmọ̀ wa ara àwọn èèyàn tí wọ́n máa jáde pé àdúrà ọ̀rọ̀ tí wọ́n sọ sí ìsẹ́yìn náà lẹ́nu àti lè fún wọn lésì ni la hawla wala quwwata illa billah. Ànábì ní irú ẹni ó bá lágbára bẹ́ẹ̀ tó kápá láti lè mú ahọ́n rẹ̀ dúó
ànábì nírú ẹni bẹ́ẹ̀ wọ́n wọ̀ sá àhù baytuhu tí ó sì máa jáde fò káàkiri tí ilé rẹ̀ tó ẹ̀gbọ́n mi yé wàbákà aláhọ́tì àtìhì tọ́wọ́ arántí àṣìṣe rẹ̀ tí wọ́n ń sunkún lérí ẹ̀ ànábì nírú ẹni bẹ́ẹ̀ mọ̀ ti ṣe ríire o. ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. bẹ́ẹ̀ bá wo àwùjọ wa lónìí irọ́ pọ̀ láwùjọ wa èké pọ̀ láwùjọ wa ká bú ni kẹ́ni tá a bú ni kó délé kó máa rọrùn sùn ọ̀pọ̀ láwùjọ wa àwa yàtọ̀ fún èyí tó jẹ́ pé la hawla wala quwwata illa billah èyí tá n tó fi ń dẹ́ṣẹ̀ nípa pé ẹni tí ó ṣẹ̀ ká sì àdápa arọ́ ká sì purọ́ mọ́. La ilaha illallah. ẹlòmí ò tó fọlọ́n búra lérí àní wàláhì thumma billahi ó sojú mi báyìí kò sì sojú rẹ̀. muni al-lisanu minal kalami li'annahu kaful bala'i wa jalibul afati. ibi tó lọ ni àfáà mi Kọ́mọ́rù Díìnì ọ̀rọ̀ ńlá lọ sọ ni ìtàn arákùnrin kan ni tó jẹ́ pé ntọ́sẹlẹ̀ yìí tó fi múná sùn wá ìdébẹ̀ ní sí insha Allah àmọ́ gẹ́gẹ́ bí hadisi tí n kájẹ́ tó fi hadisi kan kún ká tó wá lọ bẹ́ẹ̀ ni anabi ni wa innal kadhiba yahdi ila al-fujur ògbẹ́ni ọba ti jẹ́ òpùrọ̀ èèyàn gbogbo tí jẹ́ ìran ìwà pòkì ìwà mùsíbà iná ni ó máa hù wa innal fujura yahdi ila an-nar gbogbo ẹni tó bá sì ti ta bá ti kárù ẹ̀ mọ́ lọ́wọ́ kò síbi kò sọ́gbọ́n tí ọ̀dà sí inú náà ní lọ wa inna ar-rajula la yakdhibu hatta yuktaba inda Allahi kadhaba yóò máa kúrọ́ bàbá wa déwájú ọlọ́run ní ẹ̀kọ́ ọkọ rẹ̀ sínú àwọn òpùrọ́ tí wọn ò ní eríire kan tí wọ́n fẹ́ gbà wájú àwọn ọlọ́run àtẹ̀yìn àtàwa náà ọlọ́run mọ́sà kọ́ wa máa ń ṣe bí hakila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. dákun àfáà mi Kọ́mọ́rù Díìnì dákun bá ń tún lọ́nú súrátù Hujurat ọlọ́run ní ya ayyuhal ladhina amanu la yaskhar qawmun min qawmin asa an yakunu khayran minhum wala nisa'un min nisa'in asa an yakunna khayran minhun. Ya ayyuhal ladhina amanu la yaskhar qawmun min qawmin asa an yakunu khayran minhum wala nisa'un min nisa' asa an yakunna khayran minhunna wala talmidhu anfusakum wala tanabadhu bil alqabi bisal ismul fusuq ba'da al iman wa man lam yatub fa ulaika humuz zalimun. dákun ìwọ tó bá rí ahọ́n rẹ sọ ìgbàgbọ́ rẹ ti bàjẹ́ o ìgbàgbọ́ rẹ ò kún tó ọlọ́run ní ya ayyuhal ladhina amanu ẹgbẹ́ ìmánì lọ́rọ̀ ló mi kò ní ya ayyuhan nasu ọlọ́run ní ya ayyuhal ladhina amanu ọlọ́run ní mo pe ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo in tó lè ba ìgbàgbọ́ yín jẹ́ tó lè kó bá ìgbàgbọ́ yín la yaskhar qawmun min qawmin. àwọn ìjọ kan kí wọ́n máa fi àwọn ìjọ míì kí wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ wá rí èyí pọ̀ láwùjọ wa lónìí tabara lébù kan lára ẹnìkan gbogbo wa wà tẹ́fádà rẹ̀ láàmú wá fi ṣe yẹ̀yẹ́
la hawla wala quwwata illa billah. la yaskhar qawmun min qawmin asa an yakunu khayran minhum. Ọlọ́run ní tí ò yé yín pọ̀ ju tó yé yín lọ. Àwọn tá fi ń ṣe yẹ̀yẹ́ yìí bóyá àwọn ẹlẹ́ni ire wájú èmi Ọlọ́run, bóyá ẹ̀yin tá ń fi yàn ṣe yẹ̀yẹ́ yìí gan, ẹ̀yin lè yàn kéèyàn, ẹ̀yin lè yàn bú, ẹ̀yin lè dá wájú èmi Ọlọ́run. asa an yakunu khayran minhum. Iná ni gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ bá yìn wọ́n pé anakum akramakallah tẹ́ fẹ́ mọ̀ wọ́n yìn wọ́n ní astaghfirullah. Ogbó kìtọ́ ń lò fún wa kí kìtọ́ ń kì wá yìí, ìwọ tó lò bóyá tó lóore níwájú Ọlọ́run jù wá lọ. asa Ọlọ́run. an yakunu khayran minhum. Ọlọ́run ní àwọn tí ń fẹ́ yàn ṣe yẹ̀yẹ́ yìí, yẹ̀yẹ́ tara wọn èmi Ọlọ́run ní ìfihàn tí wọ́n gán bàjẹ́ ju ti àwọn tí ń fi ń ṣe yẹ̀yẹ́ yìí lọ. wala nisa'un min nisa'. Ọlọ́run wá padà sọ́dọ̀ àwọn ẹ̀yà wa wípé wala nisa'un min nisa', àwọn obìnrin kí wọ́n má fi obìnrin ẹgbẹ́ wọn kí wọ́n má fi wọ́n ṣe yẹ̀yẹ́. Tàkọ́kọ́ ni alẹ́túgbáwọ̀ ọkùnrin nù ni. Bákan náà lọ̀rọ̀ yìí tún ka àwọn ẹ̀yà wa náà torí pé Ọlọ́run ti mọ ẹ̀dá tó dá wọn púpọ̀. Yẹ̀yẹ́ ká fi ni ṣe yẹ̀yẹ́, ká wó èèyàn látòkè délẹ̀, ká fi ahọ́n ká fi bá tèèyàn jẹ́ ọ̀pọ̀ lọ́dọ̀ wọn púpọ̀. Ọlọ́run wá ní ìdáàpọ̀ wọn. wala nisa'un min nisa'in asa an yakunna khayran minhunna. Obìnrin ẹgbẹ́ rẹ̀ tó ń fi ń ṣe ẹ̀yẹ́ yìí bóyá olóore wájú Ọlọ́run ju wọ́n gan tó ń fi ń ṣe ẹ̀yẹ́ lọ. Ẹ̀rí lámọ́ yín. Òun náà tiẹ̀ ń pèrè ẹ̀ lóbìn. Bàbá tiẹ̀ ní kí àwọn ẹranko tó níwò jáde ṣebí ti gbìn rẹ̀ ni. Kò tiẹ̀ wóra rẹ̀, wọ́n mọ̀ rò pé kò gbédi kókó wóra rẹ̀ kó tó jáde. La hawla wala quwwata. Ìwọ tó ń fi yàn ṣe yẹ̀yẹ́ yìí, ìwọ náà ibi tó kù sí yìí tiẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ. asa an yakunna khayran minhunna. Ẹlòmíì bá bá fẹ́ búyàn bẹ́ẹ̀ ní owó mi wóra rẹ̀ bẹ́ẹ̀ bá wo ẹni tó ní kún ó wóra rẹ̀ náà gan àwọn àwọn tí wọ́n ní wọ́n wò náà ní rí nǹkan náà. la ilaha illallah. Ọlọ́run wá ní kò tí ì tán síbẹ̀. wala talmizu anfusakum. Èébú tẹ́ búra yín lójú yín ni àbí lẹ́yìn ara yín ni. Ọlọ́run níbẹ̀ ń bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń fi ahọ́n yín tẹ́ ń fi láálí ara yín. La hawla wala quwwata illa billah. Ìgbàgbọ́ yín bàjẹ́ ń yóò rò mú. talmizu anfusakum. Bẹ́ẹ̀ bá wọnú Al-Qur'ani láyà mí Ọlọ́run ní waylun likulli humazatin lumaza. waylun likulli humazatin lumaza. Ọlọ́run ní waylun ìgbéjìnà sí kí Ọlọ́run kọ́ máa bá likulli humazatin lumaza. Àwọn tí ó búyàn lẹ́yìn tí wọ́n bá tún wá sọ fún pé ntọ́ ń wí yọ̀ lè wí lójú ẹ o yóò tó wá rẹ́ ntọ́ ń bọ́ bá kọjá ní wá a ní ọbẹ̀kùn bàbá rẹ̀ kí lọ́ọ́ sí. Ntọ́ wọn wá wò ó ìlà ojú rẹ̀ wá lérò rò pé tó ẹ̀yin ní Ọlọ́run. Tí ẹ ti bàjẹ́ wájú Ọlọ́run ni. likulli humazatin lumaza. Ọlọ́run wọ́n ń kìlọ̀ fún wa nínú Suratul Hujurat yìí. wala talmizu anfusakum wala wọ́n bu tanabazu. ẹlòmíì lè bú mi bó bá sì délé wallahi kò ní rọrùn sùn. wala. Kí lè mọ yọ̀ mọ̀ ṣàìsùn ni a ní èmi náà wọ́n sì bú báyìí. Bó bá tẹ̀ jẹ́ni tó tún mèsì ìfọ̀ tó tún fèsì díẹ̀ ni a ní ó bú mi Ọlọ́run sì wá bá mi ṣe ó bẹ́ mi náà ń lé èmi náà wá fún lésì ẹ̀yin méjèèjì náà ọ̀pọ̀ ẹ̀jọ̀ dáa náà. wala tanabazu bil alqabi bi'sal ismul fusuqu ba'dal iman. Àwọn ókè àlàjẹ́ tí ó da tẹ́ fi pè èèyàn tínú rẹ̀ ó bàjẹ́ ojú pọ́n kókó mọ́ fọ́ ọ̀jáǹgà tí ẹ lẹ̀ ẹ̀rí jẹ̀míngò làmíngò láwọn okọ̀ bú ní Al-Qur'ani ní bi'sal ismul fusuq wala tanabazu bil alqabi Ọlọ́run ká gbogbo kìíní yìí gẹ́gẹ́ bí aago náà tó ti ń lọ Ọlọ́run wá ní wa man lam yatub fa ulaika humuz zalimun. Ọlọ́run ní bá ti kà á kalẹ̀ fún yín tẹ́ gbọ́ yìí o bóyá ń gbà tó ti mọ̀ pé ká bú yàn ká ṣe kéèté yàn ká ṣòfófó ọ̀dà ká fìyàn ṣe yẹ̀yẹ́ ọ̀dà Ọlọ́run ní aṣàmójúkú òyì ń fún wa àmọ́ ń gbọ́ ti gbọ́ wá sí ìtọ́ ti rí mi wò báyìí wa man lam yatub ẹni tí ọba wa jáwọ́ ń bẹ̀. wa man lam yatub fa ulaika humuz zalimun. Ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ alábòsí ni wọ́n ní o
gbogbo àwọn tó bá wá jálábòsí ńkọ́ wala yuflihu zalimun àwọn alábòsí ò ní jèrè níwájú Ọlọ́run kódà láyé ń bí gan náà wọn ò ní jèrè ẹ gbọ́ hadith mi tá Ànábì wa Muhammad wá ní Ànábì ní sibabul muslim fusukun wa qitaluhu kufrun sallallahu alayhi wa sallam àwọn àfáà wá ní sibabu ń bẹ ní ó tó lágbára púpọ̀ àfáà mi Kamaruddin dé ń túmọ̀ sibabu ń bẹ wọn Ọlọ́run bá ṣe dáadáa fáwọn àfáà wọ́n ní tá a bá lo sibab gbọ́dọ̀ tá Ànábì lò yìí fa ablagal kalima ó kó tán ó yàtọ̀ fún sábù tá a bá ní sibabu kéyìn ó búyàn pẹ̀lú tí ń bẹ lára rẹ̀ àti tí ò sí lára rẹ̀ tí jára bú ilà Ànábì lò ní jẹ́ sibabu sallallahu alayhi wa sallam àmọ́ tó bá yẹ pé sábù lásán ni ń túmọ̀ sí pé tí ń bẹ lára rẹ̀ nìkan ló ṣe kí ni o ń ló fi bú ni àti ebú tí ń bẹ lára ẹni àti káràrà bú fún yàn Ànábì ní fusukun ìmọ̀ jẹ́ kí mùmínì ó jáde kú ònu ìjọmọlúàbí àti ojú ọ̀nà tọ́lọ̀ ní ìmọ̀ sọ́dẹ̀ ní èṣù ni wa qitaluhu kufrun kama wá bá mùsùlùmí ẹni ẹgbẹ́ ẹni jà lérí ọ̀rọ̀ tí ó tọ́rọ̀ kan wọ́n tó sọ ẹlòmí ò ní wàláhì kò ní parí Ànábì ní kufrun kèfèrí kékeré ni tó gbá àfá sàlàyé pé kèé ṣe pé ó di kèfèrí tán yányán àmọ́ ń di kèfèrí bọ̀ ó àbá mi Kamaruddin wa man yóò bá pé púpọ̀ lam yatub fa ulaika humuz zalimun. wọ́n wá ní ìbò láti rí ẹ̀rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ṣe kèfèrí tán yányán wọ́n wá lọ bí àyà mi ńgbà tọ́lọ́hun ṣàlàyé bá Ànábì pé mùmínì méjì ìzákítàtà lu táwọn mùmínì ẹgbẹ́ wọn tẹ́ ń bá ń bára wọn jà ọlọ́ni faslihu baynahuma ẹ ṣàtúnṣe láàrin àwọn méjèèjì ń túmọ̀ sí pé ńgbà tọ́lọ́ ní àṣàtúnṣe ní wọn ò tí ì di kèfèrí tán yányán ní abá di kèfèrí tán dẹni ẹ̀kọ́ Ọlọ́run ní pé kí wọ́n ṣàtúnṣe. wa man lam yatub fa ulaika humuz zalimun. bàbá wa mú àyà wá àmọ́ wa mú wa tí kan ọ̀jọ̀ kan nú àwọn àyà ní ìtọ́jẹ́ pé gbogbo ẹni tí ń bá ti ń ṣe bẹ́ẹ̀ tí ò rí ahọ́n rẹ̀ kó níjànú àfáà ní àgbákò ni àfáà wa Zunnun kí ni mo pe àfáà mi Kamaruddin Zunnuni wọ́n ní jọ kan nínú ẹgbàá wa tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa Zunnun al-Misri boko àfáà náà ti jẹ́nu Zunnun al-Misri kódà àfáà yìí wọ́n ní tilmidun li Imam Malik ọmọ akéwú ló jẹ́ fún Imam Maliki àwọn anijọ́ kan ذهب مرة إلى مكان إن وان سفاجي لو أو أداي كان فيه بساتين àwọn ọgbà oko wà ńbẹ̀ tí wọ́n ń gbin nǹkan ọ̀gbìn níbẹ̀ nígbà tí Zunnun wá débẹ̀ fawajara shaban ó wá rí ọ̀dọ́mọkùnrin kan lọ́kànkan qa'iman ó dúró fakallamahu wọ́n lọ wá sọ̀rọ̀ sí ó sọ ohun sí lákọ̀ọ́kọ́ ọmọkùnrin yìí ò dáhùn lẹ́ẹ̀kejì ọmọkùnrin yìí ò dáhùn lẹ́ẹ̀kẹta ọmọkùnrin yìí ò dá lóhùn wọ́n nígbà tó ọmọkùnrin yìí ò wá dáhùn àfáà mi Kamaruddin wọ́n lọ wá mú bí igi kan ó wá fi kọ ẹsẹ̀ orin méjì tọ kàkà ń bẹ̀ ni ó wá fi kọ sílẹ̀ ẹlẹ̀ lọ́wọ́ ni mùlí àlìsáànù. muni al-lisanu minal kalami li annahu káfúlì bala'i wa jalibul afati. káfúlì bala'i wa jalibul afati. fa idha nataqta fakun li rabbika dhakiran. fa idha nataqta fakun li rabbika dhakiran. ó wà ní látúnṣìhì wàhámídìhù fil halati. látúnṣìhì wàhámídìhù fil halati. ilẹ̀ arákùnrin tó sọ̀rọ̀ sí mi lákọ̀ọ́kọ́ tí ì dáhùn tó sọ lẹ́lẹ́kejì tí ì dáhùn tó sọ lẹ́lẹ́kẹta tí ì dáhùn múlì alisan ó ní wọ́n kọ̀ fún ahọ́n mi yìí mínàlì kàlámì pé kó mọ̀ máa sọ̀rọ̀ anyhow nítorí pé ahọ́n yìí káfùlì bàlá ọ̀gbun àdánwò ni ọ̀gbun kí ni mo pè ó àdánwò ni ìkẹ́rì ibú báyàn wájú Ọlọ́run ni iyọ̀ yẹn kó ònú mọ̀mí ní òdodo ni wàjá àlebólè àfàtì ìsì jẹ́ kéèyàn ṣàgbákò lẹ́nu ayé àti níwájú Ọlọ́run ni. fàyíṣà nàtọ́kùtà
bí wọn náà bá wá fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ ṣe wáàsí fún ọ. فإذا نطقت bí wọn náà bá fẹ́ sọ̀rọ̀ èmi náà ń gba ẹnu ọmọ tó kọ ọ̀rọ̀ yìí lẹ̀ fún Zunnun èmi náà ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ pé فإذا نطقت bí wọn náà bá fẹ́ sọ̀rọ̀ o. فكن لربك ذاكرا. ìrántí Ọlọ́run ni ojú ọ̀pọ̀ ní ọ̀rọ̀ tó máa sọ la ilaha illallah ń bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah ń bẹ́ẹ̀ hasbunallahu wa ni'mal wakil ń bẹ́ẹ̀ ya hayyu ya qayyum ń bẹ́ẹ̀ iná ni àwọn ẹni Ọlọ́run. نطقت فكن لربك ذاكرا. àwọn ẹni Ọlọ́run iná ni wọ́n fi dún ní mọ́ bẹ́ẹ̀ bá lọ́wọ́ wọn wà ní wọ́n ń sàsìkárù lọ́wọ́ wọ́n ń ṣèrántí Ọlọ́run lọ́wọ́ bí wọ́n bá wà ń wá sí ẹ̀ sì bá wọn lérí pé wọ́n ń bẹ lọ́hùn lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá wádìí pé èéṣe ẹ̀yìn èéṣin mi ni wá ní ẹnu àsìkò táwọn bá jòkó táwọn bá ráyè ni àwọn lè tibẹ̀ káwọn ọ̀sẹ̀ lọ́hùn káwọn ọ̀sọ̀ lọ́hùn wọn fẹ́. فإذا نطقت فكن لربك ذاكرا. àfààní bàbá fẹ́ máa sọ̀rọ̀ Ọlọ́run ni ọmọ rántí o ìrántí Ọlọ́run ni ojú ọ̀pọ̀ ní ọ̀rọ̀ tó máa sọ. لا تنسيه وحمده في الحالات. gbogbo kọ̀ǹdíṣàn tó wo wà ipò tó wo lè wà wàhámídìhù Ọlọ́run ni ọmọ yìn wọ́n gbàgbé Ọlọ́run ní ìṣẹ́jú kan. la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah la hawla wala quwwata illa billah hasbunallahu wa ni'mal wakil ya hayyu ya qayyum bi rahmatika nastaghith. àwọn ọ̀rọ̀ tó dáa báyìí là á máa ń sọ àmọ́ wíkú ìtẹ́mi pẹ̀lú rẹ̀ ń wí yìí ó tó gẹ́. فإذا نطقت فكن لربك ذاكرا. káwọn wàá lọ́jú aago náà tán ní sin àbá mi Kamaruddin afa Zunnun ọwọ́ àárín tọmọ yìí kọ kalẹ̀ wá sí lọ́mọ yìí ṣe fún mi yìí àmọ́ tó náà kọ yìí wàhálà míì náà ló náà tó kọ yìí òun náà wá kọ ẹsẹ̀ orin méjì ọwọ́ akọ ti ìyí tọmọ yìí kọ òun náà wá kọ ti ń di kí ni òun wá kọ ti ń di ó wá ní wàmà min katibin illa sayubula. wàmà min katibin illa sayubula. ó ní wàyàbùkọ dáhàrú. kàtàbàtì yàdáhù. wàyàbùkọ dáhàrú mà kàtàbàtì yàdáhù. fàlàtàkì tó bá bìkátì غير شيء فلا تكتب بخطك غير شيء يسرك في القيامة إن تراه يسرك في القيامة إن تراه في القيامة إن تراه ọ̀nà wa ni wàmá min katibin kìí ṣẹnu nìkan lèèyàn fi ṣàgbákò wàmá min katibin kò sí gbogbo tí ẹnìkan kọ́ lẹ̀ ilá sayubula ẹni ọkọ̀ nǹkan yìí yóò padà dìtàn yóò dẹni tí ò sí mọ́ láyé. wàyábùkọ̀ dárù máa kàtàbàtì yàdá. àwọn tó bá kọ́ lẹ̀ yìí ayé ọmọ wa rí lẹ́yìn rẹ̀ pé ẹ̀rí àkọọ́lẹ̀ rẹ̀ ní òun ló kọ̀ nǹkan báyìí. èyí náà tó burú bá bọ̀rọ̀ ti burú bẹ́ẹ̀ lélẹ́yìí tó kọ yìí náà burú. fala takitubu bikafika gayra shay'in. dákun pọ́ bá fẹ́ mú ọwọ́ rẹ tó fẹ́ fi kọ nǹkan lẹ̀ gbogbo ẹni tí mú báyìí tí bà tèèyàn jẹ́ dákun má ṣe bẹ́ẹ̀ mọ́ látẹnu àsìkò yìí lọ. yasurruka fil qiyamati in tarahu. gbogbo ń tọ́ bá kọ ìdí wọ́n fi hànjọ́ gbẹ̀ndàlì kìámọ̀ pé wọ́n lọ kọ kìíní ìtínú rẹ̀ ó dùn iná ni ọmọ kọ o wọ́n ní ọ̀dọ́kùnrin yìí bó ti rí ní tí Zunnun kọ kalẹ̀ báyìí yéè tó pariwo báyìí ó sì jásálì kìámọ̀ lẹ́ẹ̀kan náà. la ilaha illallah. wọ́n ní Zunnun wa ní irú eré ibú rìn wo mo rìn lónìí yìí ǹjẹ́ mi kí mo kó bọ́ ọmọkùnrin yìí ọ̀dà ẹ jẹ́ kí n ṣe tán kí n yan náfìlà méjì kí n fi túbá kí n fi wá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run kí n wá wẹ̀ kí n wá sin la ilaha illallah. muhammadu rasulullah. wọ́n ló lánìyàn bẹ́ẹ̀ ọwọ́ àyàn náfìlà kó tó parí náfìlà náà wọ́n ní gbọ́ ohùn kan ní sọ fún pé dáhù má wulẹ̀ sọ pé ó sìn o má lọ wẹ̀ o àwọn Ọlọ́run àti pèsè pé àwọn màláìkà ni wọ́n sin arákùnrin ni ẹni ire níwájú àwọn Ọlọ́run. fala taktubi bikafika gayra shay'in yasurruka fil qiyamati in tarahu. ẹ̀rí Zunnun al-Misri ń sálámà sẹ́gbẹ́ ọ̀tún yóò sálámà sẹ́gbẹ́ òsì jẹ́ ń wo bí dárákùnrin yìí wà kò rí òkú rẹ̀ ńlẹ̀ mọ́. la ilaha illallah. la ilaha illallah àwọn ẹni rẹ̀ níwájú Ọlọ́run. bàbá wa jẹ́ bẹ́ẹ̀ afáàmì Kamaruddin àti ànótìkù zainun wàsókò tó sàlámà tó ń.
النطق زين والسكوت سلامة فإذا نطقت فلا تكن مكثارا. فإذا نطقت فلا تكن مكثارا. ó bá sì wọ́ ọ ní فإذا نطقت فلا تكن ثرثارا. فإذا نطقت فلا تكن ثرثارا. àfààní النطق زين. النطق زين. ká sọ̀rọ̀ ọ̀sọ́ ni tí kọ̀sọ́ báyàn, tí kó iyì báyàn, tí kápẹ́lẹ́ báyàn, tí kó ẹ̀yẹ báyàn. wasukutu salamatun. wasukutu salamatun. àmọ́ bẹ́yàn bá mú ká máa dákẹ́ tó bá mú ní òwò salamatun yóò mọ̀ bọ́nú eré ibú ayé àti tàlìkìyàmọ̀ o. فإذا نطقت فلا تكن سرسارا. bọ́bá wá di pé ọ̀rọ̀ tí sọ ọ́ di túláàsì pé ibi tọ́rọ̀ dé yìí àgbọ̀dọ̀ mọ́ sọ̀rọ̀ فلا تكن مكثارا. àwọn wo ń tábà sọ àwọn ọ̀rọ̀ ni. àfáà mi kan nínú ọ̀rọ̀ tí mo sábà gbọ́ lẹ́nu wọn ni ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn ó sì rọ ẹlòmíì lọ́rùn. ọ̀rọ̀ níta ti wọn iye tẹ́dọ̀ sọ láyé ni níjọ́ tó bá ti sọ tán wọ́n fọ̀rọ̀ lọ ní rọ̀rọ̀ sọ mọ́. وسمعك صن عن سماع القبيح كصون اللسان عن النطق به. ọ̀sẹ̀un lásìtò ọmọ wa náà òun náà tó wọlé. Allahu Akbar. وسمعك صن àfààní etí rẹ náà sọ ẹ̀rí عن سماع القبيح láti máa fi gbọ́n tọ́lọ́hun ọ̀fẹ́ kàsáwọ́nì lìsáàní bọ́ọ̀tì máa sọ ahọ́n rẹ̀ ánì nótìkì bíi nípa láti fi sọ̀tọ́ yí ọlọ́hun ọ̀fẹ́. ẹ dákun ẹ̀yin jàmáà wa ẹja lọ madrasati asahabi rasulillah sallallahu alayhi wa sallam ilé kéwà àwọn sahaba láàrin ìṣẹ́jú péréte tó kù wájú wa yìí. umaru bun abdulaziz umaru bun khattab àti abubakiri àti usmanu àti ali gbogbo wọn náà wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ lérí ká sọ ahọ́n. ààyè ni ò ní gbà wá láti tú gbogbo ẹ̀ lẹ̀ ẹja wa mú díẹ̀ wá. wọ́n ní man alima anna kalamahu min amalihi qalla kalamuhu illa fima ya'nihi. gbogbo ẹni tó bá mọ̀ pé man alima ẹni ó bá mọ̀ dájú anna kalamahu ipe ọ̀rọ̀ tó ń bá sọ min amalihi nínú sẹ́tọ́lọ́ngọ́ kọ pé ń tọ́ lọ́ọ́ ṣe láyé nu tí wọ́n sì ṣèṣirò ṣẹ́ rẹ̀ lérí ẹ̀ tó lè jìyà lérí ẹ̀ tó lè gbẹ̀san lérí ẹ̀ qalla kalamuhu ọ̀rọ̀ tí ó bá sọ yọ wọ́n kò ní pọ̀ illa fima ya'nihi ẹnu tó bá kan náà ni ó máa sọ̀rọ̀ lé lérí kò ní máa sọ̀rọ̀ lọ gbúurú. làáfọ̀ ọ̀jọ̀gbọ́n kan ó ní ọ̀rọ̀ tẹ́ǹwó ni idha kathura al-kalamu. idha kathura al-kalamu fasakituni. fa inna ad-dina yuhdimuhu al-kalamu. fa inna ad-dina yuhdimuhu al-kalamu. ó ní bẹ́ẹ̀ bá wọ̀rọ̀ lọ mí bóyá jòkó kan ni bóyá wáàsí kan ni bóyá nu mọ̀lẹ́bí ni ẹ wá fọ̀rọ̀ lọ mí idha kathura al-kalamu bẹ́ẹ̀ bá rí bí ọ̀rọ̀ mi yìí ti ń pọ̀ jù. fasakituni. ó ní ẹsẹ̀ ńlẹ̀ kan náà pé gbádùn yín bí tẹ́ dé náà ó dà bẹ́ẹ̀ ẹlòmíì bàjẹ́ ọ̀rọ̀ àfàmì Kọ́mọrùdín wọ́n gbọ́ ọ̀rọ̀ fún yóò mọ̀ wá sọ ọ́ lọ gbúurú gbogbo ọjọ́ téèyàn bá ń sọ̀rọ̀ tó bá bá a débi pé agbádùn yín gan-an níbi tẹ́ dé náà agbádùn yín púpọ̀ ẹ bá gbé fèrè náà wá àbùkù ti dé nù ni. àfààní fasakituni. fasakituni fa inna ad-dina yuhdimuhu al-kalam. fa inna ad-dina torí pé bẹ́yàn bá múra bọ́bá lòun ń sọ̀rọ̀ ọ́jú yóò lóun ó tó kàṣẹ́ inú ẹ̀sìn ni yóò sì wá padà bàá jẹ́. fún di eléyìí ẹ̀gbọ́n tí àwọn sàhábà wí ni nínú táwọn sàhábà tó wí ridwanullahi ta'ala alayhim eléyìí látọ̀dọ̀ Ibn Abbas ni wọ́n ní Ibn Abbas wọ́n lọ́ọ́ bá pé ìrẹ́ Ibn Abbas a rí ọ pé ọ̀yẹ́ sọ̀rọ̀ púpọ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní kódà èmi a máa bú ahọ́n mi pé wáìhàk kul khair ìrẹ́ ahọ́n mi àánú rẹ̀ ń ṣe mí kí ni mo wí wáìhàk àti bẹ́ẹ̀ ni tú pé àánú rẹ̀ sì ń ṣe mí kul khairan bọ́ bá fẹ́ sọ̀rọ̀ ìrẹ́ ahọ́n mi ọ̀rọ̀ rẹ̀ ni ọ sọ o tagnim kọ́ lè bá rí eríire ayé àti tàlìkìámọ̀ ń bẹ̀
wasikut àbí kó sì dákẹ́ kó má wí nǹkan kan ansharin gbogbo tó jẹ mọ́ nǹkan aburú taslam kó lè bá bọ́nú ìyà Ọlọ́run Ibn Abbas ló wí bẹ́ẹ̀. Ibn Mas'ud wọ́n ló náà wà ní sàfàsímọ́rí wa njọ́ kan ń wọ́n wí báyìí ó wà ní ya lisan èrè ahọ́n mi o kò lè ghayran taginim òun náà wí bí Ibn Abbas ti wí èrè ahọ́n mi wọ́n bá wí nǹkan rẹ̀ kó lè jèrè níwájú Ọlọ́run bọ́ọ̀ bá sì máa ń tọ́ wí dákẹ́ kó lè bọ́nú ìyà Ọlọ́run min qabli an tandam òun wá parí tiẹ̀ síbi pé kó tó wá sàbámọ̀ lérí ń tọ́ sọ ẹ dákun jàmọ́ àárí pé wọ́n máa lùyàn wọ́n wá ń lù lọ́wọ́ kẹ́nìkan wá ní kí ló ṣe kí wọ́n wá ní ọ́fẹ́ wí tí ọ̀dá ni. Hafidh lisanaka ayyuhal insanu. La yaldagannaka. La yaldagannaka innahu thubanun. Ẹ̀rí min qabli an tandam bẹ́yìn ọba múra èèyàn gbàrà sàbámọ̀ lẹ́ni tẹ́yìn bá wí o. Fàkílẹ́lá àwọn èèyàn kan wá ní ìrẹ́ Ibn Abbas ìrẹ́ Ibn Mas'ud ya Aba Abdurrahman wọn làwọn wá pé ahadha shay'un taqulu aw tasma'uhu nítorí ń wí yìí ìwọ lọ ń wí ni àbí wọn náà gbọ́ lọ́dọ̀ ẹnìkan. Faqala bal sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ lẹ́nu ànábì ní pé ànábì ní inna akthara khataya ibn Adam fi lisanihi ọ̀pọ̀lọpọ̀ bí tí ẹ̀ṣẹ̀ ọmọ ànábì tí pọ̀jù láyé ànábì ní látara ahọ́n ni ẹ̀rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn sàhábà àwọn ẹni rere àwọn ẹni ìsáájú tí wọ́n sọ inú ẹgbà wa míì tá tó gbà wá látọ̀dọ̀ Ibrahim an-Nakha'i ó ní gbogbo èèyàn tí ó bá sọ̀rọ̀ orí àléébù kan lára ọmọ làkejì rẹ ní ó ní sọ o má sọ àléébù tó rí lára ọmọ làkejì rẹ torí pé bá o bá sọ la ilaha illallah ó padà wọnú gbólóhùn Ọlọ́run tí ń sọ fún ànábì báyìí pé ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí in ja'akum fasiqun binaba'in fatabayyanu. Ya ayyuhalladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qauman bijahala fatusbihu ala ma fa'altum nadimin. Bọ́ọ̀bá lọ sọ̀rọ̀ ọmọlàkejì rẹ nípa tí ọ̀dá Ọlọ́run ní ń já àkó fásikún ọdí fásikún nù nípò kí èèyàn ọjáde kó nù al-iman ǹjẹ́ ń gbọ́ mi yé tọ́bọ́ wá jẹ́ pé tí ń bẹ lẹ́yìn tí ń bẹ lára rẹ̀ náà lọ tún sọ Ọlọ́run ní wala yaktabu ba'dukum ba'dan. Wala yaktabu ba'dukum ba'dan. Ọtún wọnú ẹ̀ṣẹ̀ mi Ọlọ́run ní ààyè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn yìí tó ń sọ lẹ́yìn yìí náà dáa lóòótọ́ bẹ́ẹ̀ lórí àmọ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n wá ní Ibrahim an-Nakha'i tó bá fẹ́ bí àwọn èèyàn kan bá wá tí ó bá wá fẹ́ yọjú séńtọ̀ hún bóyá ẹni tó fura sí pé eléyìí kó máa baṣẹ́ mi jẹ́ ni wọ́n ní yóò wá sọ fọ́mọ ọ̀dọ̀ rẹ̀ pé ìrẹ́ ọmọ ọ̀dọ̀ mi kúlì lahu ń tó sọ fún ni pé ẹ wá wọn sí mọ́sálásí wò ọgbọ́n mi yá àfá Kọmọrùdín ẹsẹ̀ kí ni o ẹwà wọn sí mọ́sálásí wò òtúlóbù fil masjid sọ fún wọn pé ẹ ní wò wọn mọ́sálásí ń bẹ̀ wala taquli lahu laysa hahuna kay la yakuna kadhiban la ilaha illallah torí pé bàbá sọ fún wọn pé àwọn ò sí ń lé ọtí tó purọ́ náà nù ni ìwọ náà sì rí bí ayé al-Qur'ani la'natullahi ala al-kadhibin gbogbo ẹni tí bá máa purọ́ ìgbéjìnà sí kí Ọlọ́run yóò máa bá rú ẹni bẹ́ẹ̀ la ilaha illallah ọwọ́ ọlọ bẹ́ẹ̀ nínú ẹgbà wá tá gbà wá látọ̀dọ̀ àwọn ẹni rẹ̀ wọ́n ní arákùnrin kan ń lọ níjọ́ kan ó wá rí arákùnrin míì yukthiru al-kalama ọ̀rọ̀ rẹ̀ wá pọ̀ jù ó wá ń sọ fún pé dákẹ́ ọ̀rọ̀ rẹ̀ yìí pọ̀ ó wá nínú bó ní ti yín jẹ́ tẹ̀ ń pé kọ́rọ̀ mi pọ̀ síbẹ̀ Ọlọ́run fún mi lẹ́nu kí n máa fi sọ̀rọ̀ ní ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run fún ọ lẹ́nu àmọ́ jẹ́ ń ṣàlàyé nǹkan kan tí ò yé ọ fún ọ afáàmì Kọmọrùdín
ọ̀pẹ́ kí nàlàyé tó ṣe fún jọ́nà lọ́hùn ṣe bàbá. ó ní inna Allaha ta'ala innama khalaqa laka udhnayni wa lisanan wahidan La ilaha illallah. kò yé ọ ní òwe lọ́lọ́run pa fún ọ ó ní ọba tó dá ọ ńgbà tí ó dá ọ ó dá etí rẹ ó jẹ́ méjì etí kìíní etí kejì ó àfàmì Kọ́mọrùdín àgbọ́yé. ó wá ní walisanan wahidan àmọ́ ahọ́n mélòó ló dá fún ọ ahọ́n ẹyọ kan kò pé méjì ó àfàmì Kọ́mọrùdín Akramakumullah. liyakuna ma tasma'uhu di'afa ma tatakallamu bihi ntọ́lọ́hún fẹ́ ni pé ntọ́ gbọ́ ní kó ọjọ́ pọ̀ ju ntọ́ máa sọ lọ. anutiku zainun. Annutuku zainun wasukutu salamatun fa idha natakta fala takun mikthara. nínú ẹgbẹ́ wa mi ìtagbà wa látọ̀dọ̀ àbí Umama Al-Bahili wọ́n ní anita adákọ̀ yìí ó ní bó bá dijọ́ gbẹ̀ndì alikiyama ó ní ẹ̀dá yóò wọnú ìwé rẹ̀ yóò wá bá wọn ẹ̀san tìyàntìyàn kan bẹ̀ yóò wá bí Ọlọ́run pé eléyìí Ọlọ́run ìṣiṣẹ́ tó báyìí láyé Ọlọ́run ní bẹ́ẹ̀ ni àwọn èèyàn bú ọ ńgbà tó wà láyé ọ wá fún wọn lésì àì fún wọn lésì ni lèmi fi ṣẹ̀san dáadáa fún ọ lónìí. Annutuku zainun wasukutu salamatun fa idha natokita fala takun mikthara. ẹ dákun gbogbo jàmáà wa àgọ́ náà ti dé rí ẹ̀ arọ̀ wá nǹkan mi ń bẹ dáa kàkún o tó sì jẹ́ pé bá a bá wò ó àwa la kàkún ó ti sọ wá di kèfèrí níwájú Ọlọ́run ó ti yọ wá kó nu ìgbàgbọ́ inú mùmìnì níwájú Ọlọ́run bí ó ti wá yọ wá kó ń bẹ̀ yìí náà bẹ́ẹ̀ náà ni ká sọ ahọ́n wa òní fi sọ ní di mùmìnì òdodo àtẹ̀yìn àtàwa náà wọn àgbẹ̀nu mi falágbàfọ̀ yóò wá bú mi èmi ní kéèyàn ó bú kí n má fèsì ọ ti gbàgbé pé ọ̀rẹ́ mi dà mí èmi náà fẹ́ da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di mélòó ọ̀dàlẹ̀ di méjì bádìẹ bá dání lé oògùn nù ká fọ́ lẹ́yìn adìẹ tó dá àyàn lóògùn nù àìdá ló ṣe ìwọ náà tó fọ́ lẹ́yìn ìwọ náà ṣe àìdá gbogbo wa yányán ẹ dákun ẹja sọ ẹnu wa ẹja sàn ahọ́n wa kọ́lọ́hún àtẹ̀yìn àtàwa náà kọ́lọ́hún ó kà wá kúnnù mùmínì òdodo nínú àwọn tí ó fi ahọ́n wọn ṣe fíkìrí tí ó sì jèrè wájú Ọlọ́run ọlọ́mọ́sá kà wá kúnnù wọn nínú àwọn tí ó fi ahọ́n wọn tí wọ́n fi ṣòfófó tí wọ́n fi búyàn lẹ́yìn tí wọ́n fi sọ̀rọ̀ èèyàn láìda tí wọ́n wà tara bẹ̀ sérí ibú Allahumma najjina min haula Ọlọ́run kó yọ wá nú ẹ̀ al-ataya wal-balaya tamshiyani ma'an ma'an. Al-ataya wal-balaya tamshiyani ma'an tamshiyani ma'an ma'an. Fabuli ataya najjini min balaya. Fabuli ataya najjini min balaya. Àdúrà yìí náà látò fi kásẹ̀ ètò ní lónìí insha Allah. Innal balaya àdánwò tẹ̀rí ahọ́n wálé àtọ́yá àti kẹ́nu èèyàn kó fa oríire wá báyàn tamṣíya ní màámá méjèèjì náà ní jọrìn àwa bẹ̀ ọ́ látẹnu àsìkò yìí lọ gbogbo ẹni tí Ọlọ́run ní ká máa láǹfààní àti ìwò àti gbọ́ wa báyìí fahabli àtọ́yá najjina min balaya fahabli àtọ́yá najjina min balaya. subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Allah